káalẹ́ ẹ̀ka tòórọ̀ Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Wọ̀nyí ni àwọn ìròyìn tí a mú wá fún yín ní èdè Yorùbá lẹ́kùnrẹ́rẹ́. Kéèyàn pé 90 ọdún lókè èèpẹ̀ pẹ̀lú ṣíṣàkóso ìdarí ìlú gẹ́gẹ́ bí orí adé tó jókòó sórí àpèrè àwọn baba ńlá rẹ̀ fún ọdún 64 òótọ́ fún ìdáwọ́ ìdùnnú lára ọ̀tọ̀. Èyí ni ìtàn ọba Síkírù Káyọ̀dé Adétọ́nà Àwùjalẹ̀ tó tún jẹ́ olórí gbogbo ọba fún àwọn ọba akilẹ̀ Ìjẹ̀bú ọ̀gbàgbà kejì. Akọ̀ròyìn wa Anthony Gandonu jábọ̀ ìròyìn wípé onírúurú àwọn ènìyàn nítòsí àti ọ̀nà jíjìn pàápàá lórúkọ àti àwọn ọmọ Ìjẹ̀bú ni wọ́n jọ péjú pésẹ̀ síbi ayẹyẹ ọ̀hún nílùú Ìjẹ̀bú Òde láti wá bá ọba tó jẹ́ ìkan lára ọba tó pẹ́jù lórí oyè lágbàáyé ṣe àjọyọ̀ pẹ̀lú oríṣiríṣi ètò tí wọ́n ti là kalẹ̀ fún ayẹyẹ oníbejì yìí tí í ṣe tọjọ́bí àti ayẹyẹ ìgbàdé. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn síwájú sí i. Wọ́n máa di ẹ̀kọ́ orí òwú wọ́n pọ̀ dédé ara òrò kù ara òrẹ́ ti yẹ. Oríṣà jẹ̀bú oríṣà jẹ̀bú àgbẹ̀wò àbíjà o ayẹlẹ oríṣà jẹ̀bú àgbẹ̀wò àbíjà. Èyí ni àjọyọ̀ àṣeyọrí níbi tí ijó lóríṣiríṣi ìṣàfihàn àṣà ti sọ̀kalẹ̀ sílùú Ìjẹ̀bú Òde láti bí ọjọ́ díẹ̀ sẹ́yìn pẹ̀lú oníranran ètò tí wọ́n fi sàmì ayẹyẹ ọjọ́bí 90 ọdún lókè èèpẹ̀ àti ayẹyẹ ọdún 64 ìgbàdé ọba Àwùjalẹ̀. Àwọn ètò tí wọ́n fi sàmì ìkan lára orí adé tó pẹ́ jùlọ lórí oyè lágbàáyé bẹ̀rẹ̀ pẹ̀lú ìdúpẹ́ ní ilé ìjọsìn, mọ́ṣáláṣí àti ṣọ́ọ̀ṣì, ìfilọ́lẹ̀ oríṣiríṣi iṣẹ́ àkànṣe láti bu ọlá fún un. Ọ̀kan nínú wọn ni ìfilọ́lẹ̀ ilé ẹ̀kọ́ ìṣàkóso ìyẹn School of Governance níbi tí ààrẹ Bọ́lá Tinubu ti bu ọlá fún un pẹ̀lú àmì ẹ̀yẹ kejì tó ga jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà ní ẹni 90 ọdún lẹ́yìn tí igbákejì ààrẹ Kashim Shettima lẹ́ni tó ṣaṣojú ààrẹ wà níbẹ̀. Ládéládé níjòyè àwọn ènìyàn lóníranran pẹ̀lú àwọn ọmọ Ìjẹ̀bú níletò ni wọ́n jọ péjú pésẹ̀ síbi ayẹyẹ àṣekágbá ìdáwọ́ ìdùnnú yìí pẹ̀lú ọba Síkírù Adétọ́nà Àwùjalẹ̀ tó tún jẹ́ olórí gbogbo ọba fún àwọn ọba akilẹ̀ Ìjẹ̀bú níbi tí olórí ọmọ ọba akilẹ̀ Ìjẹ̀bú Wàsíù Àyìndé ti kọrin níbẹ̀ tí àwọn èèyàn sì sọ̀dí lúkẹ̀. Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ni wọ́n ti ké sí àjọ tó ń ṣàkóso iná mọ̀nàmọ́ná ní orílẹ̀-èdè Nàìjíríà NERC láti dá owó iná mọ̀nàmọ́ná padà bọ̀ sípò. Ìyẹn owó iná ti ìsọ̀rí band A tí wọ́n gbé sí náírà 96 fún kílówàsì kan fún wákàtí kan dípò owó tí ó wà tẹ́lẹ̀ tí àwọn ń jà fún ìyẹn náírà 65 fún kílówàsì kan fún wákàtí kan. Léyìí tó sì jẹ́ pé bí wọn ò bá tìjì dá owó náà padà bọ̀ sípò kí wọ́n máa retí ìdákúrekú àti ìyanṣẹ́lódì àwọn òṣìṣẹ́. Èyí ni ìgbà tí àwọn olórí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ NLC àti TUC darí àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ fún ìfẹ̀hónúhàn sí olú ilé ìgbìmọ̀ tó wà nílùú Àbújá. Tọ̀ọ̀tọ̀ ni wọ́n ké wípé ìgbéwó lórí yìí ń ṣe àkóbá lọ́pọ̀lọpọ̀ fún ìgbáyégbádùn wọn tí wọ́n sì gba ìgbìmọ̀ náà níyànjú kí wọ́n gbájúmọ́ ìwọ̀n ọ̀pọ̀lọpọ̀ mítà kí àwọn èèyàn lè ní àti ìpèsè iná mọ̀nàmọ́ná láti mú ìdàgbàsókè bá ọrọ̀ ajé àwọn orílẹ̀-èdè. Ṣáájú ni àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ yìí ti kọ lẹ́tà sí ìgbìmọ̀ yìí tí wọ́n sì lérí fún wọn wípé àwọn yóò yanṣẹ́lódì tí àwọn oníṣẹ́ mọ̀nàmọ́ná ò bá dáwọ́ owó iná tuntun náà padà bọ̀ sípò. Wọ́n pàṣẹ fún àwọn ọmọ ẹgbẹ́ láti gba gbogbo ọ́fíìsì àwọn olùpèsè iná mọ̀nàmọ́ná lọ káàkiri orílẹ̀-èdè tí wọ́n bá ṣe ohun tí wọ́n fẹ́. Ní báyìí bí ẹ bá dé àwọn ọgbà atúnirọ̀ wa jákèjádò ilẹ̀ Nàìjíríà níbẹ̀ lẹ́ẹ̀tì rí wípé onírúurú àwọn ọ̀dọ́ ilẹ̀ wa àwọn màjèsín àwọn ọjọ́ ọ̀la ilẹ̀ Nàìjíríà lẹ́ẹ̀ bá ní àwọn ọgbà ẹ̀wọ̀n yìí tí ara wọn ṣẹ̀wọ̀n lọ́wọ́lọ́wọ́ tí àwọn ìmíín sì ń retí èsì ìdájọ́ wọn kí
ó wá sí ìmúṣẹ lẹ́yìn ìgbà tí adájọ́ ti dájọ́ wọn. Akọ̀ròyìn wa Yẹmi Dalemo lẹ́ni tí ó ṣe àbẹ̀wò sí ọgbà atúnirọ̀ èyí tí ó fìkàlẹ̀ sí Ìbàrà nílùú Abẹ́òkúta ìpínlẹ̀ Ògùn jábọ̀ ìròyìn ní kíkún tó sì yànnàná kókó ohun tí ó sábà gbé àwọn ọ̀dọ́ ẹ̀mí ìdọ́gba ẹ̀wọ̀n, ipò tí wọ́n wà àti ìgbésẹ̀ àwọn ìjọba wa lórí ipò tí àwọn ọgbà atúnirọ̀ yìí wà. Ààrẹ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ rí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ti ṣàpèjúwe orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tí ò le rárá ṣùgbọ́n tí kò sì ṣòro láti ṣàkóso. Ó ṣàpèjúwe orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tó le ṣùgbọ́n tí kò sì ṣòro láti ṣàkóso níwọ̀n ìgbà tí àwọn aṣáájú bá jẹ́ olótìtọ́ sí àwọn ènìyàn rẹ̀. Ààrẹ tẹ́lẹ̀ rí ló sọ̀rọ̀ yìí di mímọ̀ nígbà tí ó ń ṣe ìfilọ́lẹ̀ ilé ìgbafẹ́ kan tó jẹ́ ti àwọn èèyàn pàtàkì ní ilé ìjọba tó wà nílùú Òṣogbo ìpínlẹ̀ Ọ̀ṣun. Akọ̀ròyìn wa Fẹ́mi Fáríogun ni oníròyìn tó bá wọn wà níbẹ̀. Níbí ni a ti máa mẹ́nu dúró fún ti ìròyìn wa fún talẹ́ tòní. Ẹ má gbàgbé àti tẹ̀lé wa ní ojú òpó wa Facebook NT Ìjẹ̀bú Òde àti lórí YouTube. Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Ó dàárọ̀.